wọ́n ní òfin àṣàyé kí o lè jèrè ní ìwọ máa ń gbé ní láti ilẹ̀ gòkè kíá ẹni tí ga tí ò ní wà ó tún lè jábọ́ ìwọ máa ń sọ pété nǹkan bí nǹkan aláwọ̀sọ sọ́ọ̀mù ní ọ̀pọ̀ tó tútù wọn lọ. akọni bàbá àbàdò àlìmọ́bárakù ni mo fi bí gbogbo lóyìn ní mùsùlùmí tó bẹ́ẹ̀ nígbà yẹn pátápátá tó bá ti ń kọ́ ìwà àfàgbogbo ìwà náà ó fi láyé àtọ̀run bísímíláì rámọ́ ní ìròyìn ìjọba tí ọlọ́run lápá tó fi dá ẹ lọ́la kí ló ṣe bá lọ́wọ́ tó fi dá ẹ lọ́la wọ́n ní sọ ṣe ń gbómi fọ́ọ̀lọ́run ni. Àwùjọ àgbàdo lórí tó bàyà yìí, àgbàdo ti dé olórí àgbàdo. Àwùjọ àgbàdo lórí tó bàyà yìí, àgbàdo ti dé olórí àgbàdo. Àlàáda yáṣẹ́ náà àmọ́dá ti gbà mí. Àlàáda yáṣẹ́ náà àmọ́dá ti gbà mí. Àwùjọ àgbà ọlọ́run àtúbọ̀ fi mọ̀ sí èrè àsálátù èrè oya.
Rọ̀súnù ní kẹrí, ó bímọ méje sáyé, mẹ́fà fi Muhammadu sáyé lónìí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ò ní ṣẹ̀dá, kò jáwọ́ kúrò níbi ìkẹ́ ọlọ́wọ́n bá kì í láyé. Láti kí náà tún mi ramọ́tìlá, gbogbo etí tó ń gbọ́ mi pátápátá, ìbànújẹ́ ò ní ìgbẹ̀yìn lọ́nà oníṣẹ́ ńlá. Mo tara kíkí oníṣẹ́ náà mo fi káwọn àfọ́ wa. Ẹ̀yin ò là mọ́ mi wọ̀rọ̀ sátúlẹ̀ FBI. Ìbànújẹ́ kò ní mọ ìlọ́la Adéwálé. Mo kí bàbá mi ò Aláyélúwà. Màdìbà ìbànújẹ́ kò ní mọ ìtọmọtọmọ. Ẹ ò máa ní ká gbọ́kò lọ́la oníṣẹ́ ńlá. Gbogbo Aláyélúwà fans club gbogbo ipá àtẹ́pátẹ́ ni mo kí. Wọ́n rọ́ fàánù ọ̀kadà ayé. Ó yẹ bá ń pé ó tún ti dé bó ṣe ń dé. Ó tún ti dé bó ṣe ń dé oṣù Ramadan tó ti dé. Ó tún ti dé bó ṣe ń dé oṣù Ramadan tó ti dé. Oṣù àwẹ̀ Ramadan náà ló máa kó dé. Oṣù àwẹ̀ Ramadan náà ló tún wọlé wẹ́rẹ́. Ó tún ti dé bó ṣe ń dé inú mi ti tó wọlé. Ó tún ti dé bó ṣe ń dé inú mi ti tó wọlé. Mo ní oṣù àwẹ̀ Ramadan náà ló tún wọlé dé. Oṣù àwẹ̀ Ramadan náà ló tún wọlé wẹ́rẹ́. Ọlọ́ṣẹ́ òun ní Ádámù ni màá dábọ̀ tó lọ́jọ́ nítorí oníṣẹ́ ńlá. Ó yẹ sọ pé àjọ ẹ̀kọ́ tó dé. Torí ọ̀pọ̀ oore ni múnú ẹ̀rẹ́ pẹ́tẹ́. Ṣáàrù ní bàràkà sí i. Lóṣù ojú ọ̀run bá ti dé. Mo ní kálukú bẹ̀rẹ̀ àwẹ̀ ní bẹ̀rẹ̀. Ó tún ti dé bá ṣe ń dá mi lù títí tó. Tún ti dé bá ṣe ń dá mi lù títí tó. Oṣù àwẹ̀ Ramadan náà mà ló tún wọlé. Oṣù àwẹ̀ Ramadan náà mà ló tún wọlé wẹ́rẹ́. Aláyélúwà fásitì gbogbo ìmọ̀ àtàkọ́tà ni mo bí. Ẹ ò ní káwọ́ sí tọ́tọ́. Ìbànújẹ́ ò ní ìgbẹ̀yìn lọ́la oníṣẹ́ ńlá. Báyìí tí ó bá mọ̀ mí, ọkùnrin ní ó bá mọ̀ mí, obìnrin ní ó bá mọ̀ mí, sọ fún gbẹ́nàgbẹ́nà ló wà wà rí kẹ́ adé olókìkí ti dé. Ẹ̀sìnkẹ̀sì òṣèmọ̀dúpẹ́dúpẹ́, ó sún ọwọ́ lókè bí ọmọ, ìbànújẹ́ kò ní mọ ẹ ò ọ̀rọ̀ bá náà ọ̀kadà ayé. Ọlọ́ṣẹ́ wọlá kó pẹ́lẹ́ ní bẹ́yẹ. Ìwọ máa ní ìdá ọwọ́ ti dàda oníṣẹ́ ńlá. Ìyẹn ní ìyẹyẹlé, ayẹ ẹ̀kọ́lé.
dábà níyì fàáfà bí. Bàbá Adódòfò gbogbo tẹ láti fẹ́ lọ́lọ́run má máa fẹ́ èyí tẹ bá pàǹtì lọ́lọ́run má pàǹtì ọlọ́run tó gbà fún yín dákun má kọ̀ fún yín ìsìdábà níyì fàáfà bí. Ọlọ́run tó gbà fún yín dákun má kọ̀ fún yín ìsìdábà níyì fàáfà bí. Àmì ìhùlọ́mọ́ wọ́n ṣàtúnlé àmì ayé ẹni àbálẹ̀ ṣáná wọn àlùfáà wa ibikíbi tá a bá ti rí wọn a tètè kí wọn abẹ́rẹ́ kọ́lẹ̀ ká sọ pé àlòkù mọ́lá torí lóyìn àròlé àwọn lọ́bì tó ti lọ aṣọ ọlọ́run ń bẹ lára bàbá tó dúró sí tó sì tó tó lọ́dún. Àlọ́ máa lè kàbí o àlọ́ máa dìbò àbí o mo kì í wo oríire ipò àgbálẹ̀ wa ẹ̀wọ̀ ní í jábọ́ àlọ́ máa dìbò àbí o ọmọ anímọ̀sá àti àbí o mo kì í wo oríire àrẹ̀mú adé ní tipẹ́tipẹ́ látàrí ìkéré fílí láti ń bọ̀ máa láìka yí ọba orin ní nọ́mbà wa òǹkọrin kò ṣá létí ó ti ń bẹ nínú ayé kò tí ì rí bó bá wọṣọ rẹgúléṣẹ bó bá kọrin ápágbàmù èyí tó kọ nígbà kan gbogbo pátápátá láyé ń fẹ́ àmọ́ máa nígbà mi olóríire ẹni ni àbùbárí yìí má tó ṣì onínúure ni àná ó ti dára báyìí náà ànídàrà àwọn kẹ́lùbárì máa ń fi sọ̀rọ̀ rẹ̀ láéláé. Pàrẹ̀kà ẹni ni ẹ tó ń bínú kọ́ máa wulẹ̀ dáró wọlé kú. Àlàó wa dé ẹni ni ẹ tó ń bínú kọ́ máa wulẹ̀ dáró wọlé kú. Tábà lọ́dọ̀ òun ọdún láyé àjẹkù oúnjẹ ni ọmọ ẹ̀jẹ̀ ó dá mi lójú ẹ̀rù ìyá ẹ̀ ní ọba wọ̀. Ìpè kan torí lẹ́tà tó kọ́ lọ́pẹ́ sí o. Inú Ramadan làwọn yìí, oṣù kẹ́ oṣù jẹ, tí gbogbo kálukú ti yàn kúrere. Tàbí ti ń tọrọ bá a fẹ́, níwájú ẹlẹ́nu bá rí ọba. Ṣùgbọ́n sá, bọ́sẹ̀ pápá jù o. Àdúrà ni máa ń gbà wà láì lẹ́sọ̀ bá ti pọ̀ jù. Ẹ̀jẹ̀ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ àforíjì níwájú ọlọ́run bá ń gbé. Má fi mi ṣẹlẹ̀ yà, ṣàforíjì ẹ̀ṣẹ̀ mi. Tọrọ orúkọ ọ̀rẹ́ ń bẹ lára mi tí gbọ́dọ̀ jẹ mọ́mọ́ ìyàṣá gbọ́dọ̀ jẹ mí pẹ̀lú pápá ọ̀rẹ́ lọ́kàn mi wọ́n fi ìṣẹ̀lẹ̀ yà ṣàforíjì ẹ̀ṣẹ̀ mi tọrọ orúkọ ọ̀rẹ́ ń bẹ lára mi tí gbọ́dọ̀ jẹ mọ́mọ́ ìyàṣá gbọ́dọ̀ jẹ mí pẹ̀lú pápá ọ̀rẹ́ lọ́kàn mi. Ẹrú ẹlẹ́ṣẹ̀ rí ọlọ́run bí bọ́dẹ̀ o. Ẹrú ẹlẹ́ṣẹ̀ rí ọlọ́run bí bọ́dẹ̀ o. Nínú ohun tó san párò gbọ́dọ̀ ṣe wọ́n ṣe o. Ṣẹ́ránṣẹ́rán mi ìwọ nìkan mo bàbá lè jẹ́wọ́ fún ọlọ́run dákun màmá bínú. Ìbínú rẹ̀ ò dá láyé mi. Wọ́n fi mi ṣẹlẹ̀ yà ṣàforíjì ẹ̀ṣẹ̀ mi. Tọrọ orúkọ ọ̀rẹ́ pẹ́ lára mi tí gbọ́dọ̀ jó mọ́mọ́. Ìyàṣá gbọ́dọ̀ jẹ mí pẹ̀lú bàbá ọ̀rẹ́ lọ́kàn mi. Rọ̀bì ilé sọ́nà tó ń sí fàkìrì ní yàrá. Ìnáwó láyé fi rúṣun ọba ìlà àgbà àlà. Ìwé ẹ̀ṣẹ̀ mi ti kún àkófàyà. Ìwé ẹ̀ṣẹ̀ mi ti kún àkófàyà. Ọlọ́run àpárọ̀ aníràn súnmọ́ mi kò dẹ̀dá. Aṣàdé wọn bá omi lè ṣe rárá. Mo kírun lóòótọ́ ṣùgbọ́n kò gbé pé kẹrù ẹ̀ṣẹ̀ mi fúyẹ́. Àfi kọ́lọ́run máa mọ̀ bí mi torí kò sáwùjáre lẹ́nu mi. Wọ́n fi mi ṣẹlẹ̀ yà ṣàforíjì ẹ̀ṣẹ̀ mi. Tọrọ orúkọ ọ̀rẹ́ ń bẹ lára mi tí gbọ́dọ̀ tó nọ́mọ́. Ìyàṣá gbọ́dọ̀ jẹ mí pẹ̀lú bàbá ọ̀rẹ́ lọ́kàn mi. Bàbá tọrọ àforíjì tán táwọn tọrọ ń tá a fẹ́. Níwájú ẹlẹ́nu bá rí ọba small doctor. Ẹwo small ẹwo bọ̀dá ní káìsì. Ẹja sọ wípé foríjì ìyíyan lọ́rùn ọdún wá. Foríjì ìyíyan lọ́rùn ọdún wá. Ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí mo mọ̀ kó bẹ́rẹ̀. Èyí tí mo ṣẹ̀ tí mo mọ̀ kó lórí o. Ẹ̀ṣẹ̀ kan ò bẹ̀rẹ̀ ọlọ́dọ̀ sàtìyà. Foríjì ìyíyan lọ́rùn ọdún wá. Foríjì ìyíyan lọ́rùn ọdún wá. Foríjì ìyíyan lọ́rùn.
ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí mo mọ̀ mọ̀ gẹ́gẹ́. Èyí tí mo ṣẹ̀ tí mo mọ̀ tó lórí o. Ẹ̀ṣẹ̀ kan òkèrè ọ̀dọ́dọ̀ta àtìyà. Orí jí ìdíyọ náà nínú oṣù ọ̀nà àná bí ní owó lára bí ó. Ọ̀nà àná bí ní owó lára bí ó. Ọ̀nà àmúsá ní owó lára bí ó. Ọ̀nà àmúsá ní owó lára bí ó. Dákun máa wo tèmi tó lẹ́sẹ̀ nígbà. Orí jí ìdíyọ náà ọmọdé. Dákun orí jí ìdíyọ náà ọmọdé. Orí jí ìdíyọ náà gbogbo kùkù. Orí jí ìdíyọ náà àti bàbàbà. Orí jí ìdíyọ náà ọmọdé. Ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí mo mọ̀ tó kéré. Èyí tí mo ṣẹ̀ tí mo mọ̀ tó lóbi o. Ẹ̀ṣẹ̀ kan òkèrè ọ̀dọ́dọ̀ta àtìyà. Orí jí ìdíyọ náà ọmọdé. Ẹ̀dá kan náà, ta ló torí ànábì mi wá síbí? Ta ló torí ànábì mi wá síbí? Níbi Ramadan lecture, ọdún mọ̀láìkà. Àmì ta ló torí ànábì mi wá síbí? Ta ló torí ànábì mi wá síbí? Ẹni bá torí ànábì mi wá síbí, làwọn ọ̀rẹ́ méjèèjì sọ̀rọ̀ pé kájọ rí. Ẹni bá tún torí ànábì mi wá síbí, dìde sórí ẹsẹ̀ rẹ̀ kiri. Lọ́nà òní, ẹ jẹ́ ká jọ fi tọrọ bàbá gbogbo fún torí ọlọ́run ọba ọláyìn la fẹ́ jẹ́ ìjọba náà. Lọ́nà òní, ẹni tó bá ti mọ ìpè gbogbo tóògùn tó ń fẹ́ lọ́wọ́ ọba ń ṣe ẹni tó ń gba lẹ́gbẹ̀rẹ̀ rẹ̀ fọwọ́ ní méjìká. Ó yẹ sọ fún un pé bó o fẹ́ bó o kàn mí nínú ọdún tó wà yìí. Ọ̀ṣà pàdé. Nínú ọdún tó wà yìí. Ọ̀ṣà pàdé. Ọdún ní ọmọ nílé màmá rẹ̀. Ọ̀ṣà pàdé. Wọ́n sì dolú ọmọ nílé màmá rẹ̀. Bàbá àgbàlagbà afúnilóúnjẹ máa ń bẹ̀rẹ̀ kó kí ẹ kí ìlú ẹ̀ rò ó. Torí àsìkò, àwọn ọjọ́ ń fowó kù. Ọ̀la kíláàsì, a máa dùn, a máa dá lọ́jọ́ ojúmọ́ ayé. Lọ́ọ́lá gbogbo wọn gbọdọ̀ òṣìṣẹ́ wa. Gbogbo ẹ̀yin pátákì, olórí Islam tó bẹ̀ bí láì gbẹ́ni kọ̀wọ́ sí aláìlú fans club. Èyí tẹ́ ẹjẹ́ ti sùn láàrin mọ́nà, ẹ̀yin aládùúró tì, alájì sùn láàrin mọ́nà, Adékúnlé Màláìkà, gbogbo yín ni mo fi láì gbẹ́ni kankan sí. Òkè ẹ̀rú kàrà àti àìkẹ́ adé ẹ̀yìn ìgbà ṣe é. Everybody ni mo fi ní òní ẹ̀mí kankan sí. Ríà
máa dùn a máa tọ́ ọ̀tá wa. Tèmi yé mi mo tẹ̀lé mú ọmọ náà tèmi yé mi ọmọ náà. Mo fẹ́ tẹ̀lé mú ọmọ mo sáré tẹ̀lé ọlọ́wọ́ kan tèmi yé mi ọmọ náà. Ó kí gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi nínú ìsìlámù. Mo kẹ́yìn bàbá látòrí ibi tó ti bẹ̀rẹ̀ débi tó ti dúró. Mi ò nílẹ̀ máa dárúkọ lẹ́yọ kọ̀ọ̀kan mo wá fi bẹ́ẹ̀ sọ pé sàlámù aláìkùm wa rahmatulahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Gbogbo wa tó bá torí ànábì Muhammadu. Sallallahu alayhi wa sallam. Tó bá mọ̀ yìí pé ìfẹ́ ànábì náà ní látara bàbá tèmi kíbla ayáyélúwà ẹ bá mi sọ pé sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Kí ló dé ṣáwẹ̀ tí ń gbò wá ni? Ẹ bá mi yòókù ànábì káwọn ọ̀rẹ́ mẹ́ka kan sọ jí. Ẹni sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ó dàbẹ́ pé ìtẹ̀wá bẹ́ẹ̀ ẹ̀fẹ́ jẹ̀bù o. Ẹ̀bùn la gbé wá bí lónìí o. Ẹ̀bùn ní kíbla ní kí n fọ́ káàkiri lónìí o. Àwọn ẹ̀wá tún tọrẹ ẹ̀jì. Ó yẹ tí wọ́n ní sallallahu alayhi wa sallam. Ó ti tẹ́lẹ̀bùn wọ́n sọ̀rọ̀ jáì. Wọ́n ní ó píntí kò píntí. Àdúrà tún ni lára ó di èpè lọ. Tọ̀wọ́ kí gbogbo wa lẹ́ẹ̀kan sí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bẹ́ẹ̀ ti ṣe rí lórí íńtánẹ̀tì. Ẹni tí ò bá tí ì rí ẹ lọ sí OTBRA official. Ẹ máa bá bẹ̀. Ẹ máa rí bó ṣe ń lọ. Ẹ máa rí ribiribi méje, gúdúgúdú méje, yàyà mẹ́fà. Tí kíbla aláyélúwà tó ń dára ẹ máa rí bẹ̀. Ṣé gbogbo wa láti rẹ́dì? Àtìrẹ́dì. Ṣàtìrẹ́dì ẹjọ́ báwo làwọn èèyàn ṣe máa ráyè wọlé sí ìbàdàn? Wọ́n ní ṣàtìrẹ́dì. Ẹ̀yin aláyélúwà fans club àti bẹ́ẹ̀kù wá a lè fẹ́ bèrè question gẹ́gẹ́ bá ṣe máa ṣe. Bẹ́ẹ̀ni. Àmọ́ síwájú kí n tó ṣe mo kí bàbá mi onínúure Alhaji Sulaiman aláyélúwà kíbla wà ọlọ́run ní jẹ́ kẹtẹ́ láéláé. Àwọn ni OIF Godfather OTBRA Islamic Foundation OIF Foundation tó ti wà in existence láti 2015. Láti 2015 yìí ní kíbla ti jẹ́ Godfather OIF tọ́lẹ̀ tí ń ṣe gudugudu méje yàyà mẹ́fà underground. Ká tó wá wò wípé ní ọdún yìí a fẹ́ gbé síta ìyẹ̀wé káwọn ayé lè mọ̀ pé foundation kan wà o tó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà lẹ́yìn tí ó ti bí yà Caesar tó dá sílẹ̀ táwọn oṣooṣù tá a fi aláyélúwà kíbla tàbí ṣe Godfather wa. Mo láti ṣe gudugudu méje yàyà mẹ́fà láti 2015. Àmọ́ gbà tó di 2024 which was last year. A wò wípé a fẹ́ ṣe program a fẹ́ dáwọn èèyàn ní ọlá ṣùgbọ́n báwo la ṣe fẹ́ ṣe é? Mo wá pe aláyélúwà pé bàbá mi a fẹ́ kí la fẹ́ ṣe báyìí wọ́n ní alájà àwọn kí n tẹ bá ti fẹ́ ni tó bá ṣe